proof certificate tó bá jẹ́ pé òótọ́ ni minor lọmọ yẹn lóòótọ́ ta ló lè jáde ta kó súwé pé dájẹ́ ìṣe minor. wọn ò lè bọ́ta. okay. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ o wọ́n ní ta ló lè proof ẹ̀ pé kán gbé certificate ọmọ ẹ̀ jáde pé minus lọmọ ẹ̀ pé kò tí ì pé 18 years. ẹ wo ẹ wá gbọ́ fọ́nrán ọ̀ràn nínú fídíò yìí àti nípa Ìyábọ̀ Òjó pẹ̀lú Mohbad ẹ wo gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí àti nípa bàbá wa Awólọ́wọ̀ náà ẹ wo gbogbo ẹ̀ pátápátá lẹ máa gbọ́ nínú fídíò yìí. wọ́n sọ fún yín pé the child is minor ẹ̀yin tẹ́ wàá ta evidence Ìjẹ̀ṣà lọ sí prison ó dé you don't want him to have another life again ẹ fẹ́ pa ẹ lọ́mọ bẹ́ẹ̀ kẹ́ pa náà ẹ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ pa náà irú àwọn alábàákọ̀ wo lórí ìlú wo lọ́lọ́run dá mi sí àwọn wo lọ́lọ́run bá kó mi wọ́n Nàìjíríà tó bá yẹ wọ́n ní Nàìjíríà is intelligent pẹ̀lú gbogbo intelligent Nàìjíríà òṣì ló bá wọn òṣì bá wọn mulẹ̀ bí ẹgbẹ́ iṣu ni àti inú yín lòṣì ti bá wọn torí iṣẹ́ ọwọ́ wọn ò dá inú yín ò dá ọkàn yín ò dá inú yín ò dá you are wicked soul. Look at Nigeria of today. Church lọ bí olóṣì ni. Every Sunday you see all of them going to church. You see all of them going to Asalatu. But their mindset is not good. Because Ọlọ́run sọ pé ibi tí ìfẹ́ bá ń gbé ibẹ̀ lòun gbé. That is why you see God making them to see pé ojú ọmọ ilẹ̀ ojúmọ́ kò mọ̀ kójú ọmọ rí bí Nàìjíríà. Ojú ọmọ máa rí bí ni. Wọ́n ò rí rẹ́rí. Wọ́n ti gbàwẹ̀. Wọ́n ti ní ọ̀sà. Wọ́n ti gbàdúrà orí wọn ti jẹ. Wọ́n ti lórí òkè wọ́n ti ní kọ́lí. Look at social media pastor kúnbẹ̀ ni because people that they are praying for their mindset is not good. Very evil people. Kí ló ṣẹlẹ̀ tó ní wèrè kan fẹ́ gbé fíìmù síta wèrè tó parọ́ mọ́ ọmọ lọ́wọ́ pé òun ló pa Mohbad. Bẹ̀rẹ̀ lọ́wọ́ nígbà tí fídíò wọn sọ fún yín pọ́kẹ́ o Naira Marley ò sí inú lẹ́jọ́ tí Mohbad kú o Naira Marley ò sí Nàìjíríà kírẹ́tà yẹn ò lè bèrè lọ́wọ́ wèrè yẹn pé kírẹ́tà parọ́ mọ́ ọmọ lọ́mọ kírẹ́tà yẹn ò bèrè tó bá ti kọ́ ọpọlọ yín lọ torí yín ti yí ẹ̀dẹ̀ lọ sí psychiatric kẹ́ lọ gbabẹ́rẹ́ mo bèrè wọ́n ní Dabiola has lost her integrity because she is among them. Ó ti bá wọn jẹ́ ó ti bá wọn mú kò gbọ́dọ̀ betray wọn. Ìjẹ̀ṣà gọ́gọ́ ní ọmọ nǹkan tó ń ṣe tí Ìjẹ̀ṣà bá mọ̀ nǹkan tó ń ṣe kò yẹ kó lọ sọ́dọ̀ Bíọ́lá. It's just because Ìjẹ̀ṣà has promised her nígbà tó wá sí prison pé ọ̀dọ̀ ẹ̀ làwọn máa ti kọ́kọ́ grant interview. Mo dẹ̀ sọ fún Ìjẹ̀ṣà. Kàní Ìjẹ̀ṣà sọ fún mi kó tó lọ grant interview mi ní jẹ́ kó lọ sọ́dọ̀ ẹ̀. Because bí Ìjẹ̀ṣà ṣe wà ní prison kò fi platform advocate fún Ìjẹ̀ṣà rí. Ìjẹ̀ṣà ń fojú bó ṣe fi social media sílẹ̀ kan tó lọ prison wọ́n fojú ẹ̀wọ̀n social media wọ́n mọ̀ pé social media ti wà infected with hatred virus. Èwo ni wèrè tó sọ pé bàbá Ìjẹ̀ṣà is begging ìwọ lè wà ní situation tí bàbá Ìjẹ̀ṣà wáyé kó má bẹ́ẹ̀gì kò lọ lé onílé kò kàn má yẹ yàrá wọn wò pé kò má yẹ yàrá wọn wò káwọn èèyàn ká ẹ mọ́bẹ̀ kọ́ pé ẹ lólè tọ́dẹ̀ ti bá ẹnu yàrá ó má bẹ̀bẹ̀ fẹ́ mi ẹni náà ẹ má dúró àwọn èèyàn tó lu Ìjẹ̀ṣà ń jọ yẹn nínú ilé yẹn ni ẹ má dúró àwọn ọkùnrin tó lu Ìjẹ̀ṣà nínú ilé yẹn ni ẹ̀yin ò rí pé wọ́n faṣọ ọmọ lọ́rùn wọ́n fẹ́ lù pa ni kò ní bẹ̀bẹ̀ fẹ́ mi ẹni ṣé ẹ lè wá wájú Boko Haram kí Boko Haram kidnap yín kẹ máa sọ fún Boko Haram pé àmì Nàìjíríà ẹ ní bẹ̀bẹ̀ ni bí kí lẹ ń sọ yìí àdánwò tó gbé bá Ìjẹ̀ṣà tó mú bẹ̀bẹ̀ ó máa mú ẹ̀yin náà ṣe bọ́kùnrin ní ẹyọ ẹ má ná ṣé ó lè jẹ́ obìnrin tó sẹ̀ ti Ìjẹ̀ṣà nìkan àti Ìjẹ̀ṣà nìkan ló wà nílé kó máa bẹ̀bẹ̀ kò ní láǹgbàtí ni kò ní ti dànù bọ́ta ni ẹ má dúró àwọn ọkùnrin gòdògòdò tó wà nílé yẹn ni ẹ wá dúró àwọn ọkùnrin gòdògòdò tó wà nílé ẹjọ́ tó bá Ìjẹ̀ṣà jókòó ni ẹ ráṣọ ẹ̀ tó yá ni tí ó bá jẹ́ ẹ wo ọmọbìnrin tó wá síta lẹ́nujọ́ mẹ́ta yìí mo ti bá gbé orúkọ ọmọ yẹn tó òun fúnra ẹ̀ ló jókòó sínú ilé o ó dẹ̀ wò pé kí lòun lè fi dayé láàmú
kí ló lè fi whereas ó ní mental health ọmọ 17 years ní àbí 18 years ó ní mental health ẹjọ́ pa ó pọ̀ council Ìjẹ̀ṣà ni ẹjọ́ ká ó pọ̀ council kí lórúkọ àwọn Dinoleski àtàwọn àǹkó because you know the power of social media that they don't have sense they don't think before they act. Awólọ́wọ̀ là wá lójú a lè pariwo lẹ́ni pé Tinubu ló wà responsible for our problem. Tinubu demonstrate máa fún ilé wọn practical example bí. wàhálà ìtòrí ẹ̀mí tí ṣe gbẹ́ ẹlòmíì wọlé mo fẹ́ fún yín time gan máa gbà wọn wọlé later. àwọn practical example ń sin o. ok eléyìí tó súnmọ́ gbogbo wa táwọn ọmọ generation Gen Z lè rántí Baba Suwe. Baba Suwe was accused of carrying cocaine and Baba Suwe kept quiet. Baba Suwe tún win ní court. Baba Suwe court tún ní pé ká san 25 million. Wọ́n tún award 25 million fún Baba Suwe. Kí ni Baba Suwe ló need láti recover? Ó ní kí NDLEA ó apologize. Kó n lè get integrity on back. Wọ́n apologize. Wọ́n fún 25 million. Yorùbá dẹ̀ ni wọ́n ń fìbọn pààyàn. Ẹnu ni Yorùbá fi ń pààyàn nú ayé. 3 years after the mess tí ò sí media tó fún Baba Suwe ní coverage Encomium went to interview Baba Suwe. People should go and check that encomium 12 years ago. That interview tó grant Baba Suwe kí ló sọ ńbẹ̀ wọ́n ní Baba Suwe open up on the pains of his cocaine mess. Nígbà tó máa introduce Baba Suwe nígbà táyé Baba Suwe ti bàjẹ́ tán wọ́n wá ní Alhaji Nurudeen Babatunde Omidina wọ́n fún ní full title wọ́n fún ní full name. Nígbà tó máa sọ̀rọ̀ ńbẹ̀ kí ló sọ ó ní I have lost everything. No one wants to associate with me anymore. Time yẹn kí ni ọmọ Yorùbá tún gbé kan wọ́n ló ń bá step daughter ọmọ Lára sùn. Tó tún gbé kan láyà ńgbà yẹn nìyẹn o. He was waiting for NDLEA apology to heal. Baba Suwe died in 2021. Kò recover tó fi kú. I will give you another example. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn tó ń sọ̀rọ̀ pé Ìjẹ̀ṣà gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí olórí burúkú ni wọ́n o. Bẹ́ẹ̀ni. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ was convicted of treasonable felony and conspiracy in 1963 and he was sentenced to 10 years imprisonment. Wọ́n kọ́ ọ̀dọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Èkó later wọ́n transfer ẹ̀ lọ sí Calabar. During that incarceration tí wọ́n hold down Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kí ni bàbá ń sọ? He consistently maintained his innocence regarding the treasonable felony charges. Bàbá yẹn ò change pé òun guilty. Bó ṣe adájọ́ náà ló gbé lọ sẹ́wọ̀n o. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò agree pé òun guilty o. Kó fi serve ọwọ́ time tó wà níbẹ̀ tí kú fi dé ní 1963 or so. 1966 náà fi wá release ẹ̀ 1966 náà ṣẹ̀ṣẹ̀ release ẹ̀. Kí ló ń sọ ní táìmù tí wọ́n bàbá wà ní prison? Wọ́n tún ní wọ́n lọ bá wọ́n láwọn fún ní opportunity to beg for pardon. Awólọ́wọ̀ máa lóun accept pardon. He said he committed no offense and that doing so will be bowing to injustice. Ó obey court, ó obey adájọ́. Ó lọ sáàfù táàmù ẹ̀ but he said he will not bow to injustice. Kò lè sí nǹkan kan tó ṣẹlẹ̀. Kí ló tún sọ? Ẹ bá ń gbọ́ sentence náà máa sọ pé no reason stand. Awólọ́wọ̀ ló gbé wá. Kí ni Awólọ́wọ̀ sọ? Ó ní I believe I should not be in prison but here I am the only premier that ended up in prison for no reason. Should not be in prison but here I am. The only premier that ended up in prison for no reason. Ntí Awólọ́wọ̀ máa sọ mà nìyẹn. Ntí Awólọ́wọ̀ máa sọ nìyẹn. Kí ló wá fi tẹ̀lé? Ntí mo fi kí bàbá Ìjẹ̀ṣà máa fi tẹ̀ lọ́rọ̀ tiẹ̀ náà nìyẹn. Mo ti gbé tí Baba Suwe wá tó dákẹ́ tó bá lọ. Mo ti gbé tí Awólọ́wọ̀ wá. Kí l'Awólọ́wọ̀ sọ? When you hear of conviction in history,
He said he will not spend his life in prison. Just like that. But he will outlive his accusers. Ẹ̀mí ò máa gùn ju gbogbo àwọn tó gbé òun débẹ̀ yẹn lọ. Kí ló dé ṣẹlẹ̀? Gbogbo àwọn tó ń ṣe tanà díẹ̀ tó fi di kó lo ẹ̀wọ̀n. Wọ́n bá the next school lọ. Ẹ̀mí wọn ò gùn. Wọ́n ń bọ́ ta ṣeré. Mo sọ lánàá pé wọn bá bàbá Ìjẹ̀ṣà ṣeré. Mo ní bàbá Ìjẹ̀ṣà àwọn tó lè dúró tán wọ́n wà ńlẹ̀ o. Bóyá ibi tó kọ́kọ́ lọ ti grant interview is an opportunity o. Káwọn èèyàn fi lè mọ bí àwọn ayé ṣe rí, kán dẹ̀ lè mọ rí ọ̀tá. Kò wá yí àwọn èèyàn ní tó pa mí lẹ́kún lénìí ni wípé Yorùbá tó ní history báyìí, tá a ní bàbá Awólọ́wọ̀ tó demonstrate wípé even in the face of pé judgment day you serve your term, it still does not take away your right, your fundamental human right to speak your truth as a private citizen of Nigeria. Kí là ń gbọ́ lẹ́yìn? Àwọn kan wà labroad. And if it happen abroad, Baba Ìjẹ̀ṣà will never see the room again. He will never see the light again. He will never see the sun again. Àwọn Abroadanian. Let me tell them, in UK, are they telling us that innocent people don't go to jail abroad? I will give you 2 examples again, even in UK there. Somebody spent 38 years in prison for murder of a 20-year-old Pame Daniel Sander. And he was sentenced in 1986. I think he was sentenced, yes, I think he was sentenced in 1986 or so, something like that. Uncle look commit offense, 20 years old, or to commit offense, later learn to commit offense. Not such a get them to commit offense. In UK, to USA, and America, Timothy Clear confessed and admitted to be true attacker of Inda White in 2007. But before then, Grover Thompson was sentenced here for 40 years in 1981, and he died in prison after 14 years in prison. Innocent people go to prison over there too. But the issue is that there is finality in litigation. Judges are human being like us. They are capable of making errors. Judicial system is not perfect, but it is structured to provide very binding resolutions. The fact that when you are innocent, they will still go to prison. But that does not mean that to mo to are animi o kin mi o shekini ni o mi pe ko ma sọ̀rọ̀. And I want to challenge everyone not to believe Baba Ìjẹ̀ṣà should not speak. If you doubt Baba Ìjẹ̀ṣà, please let's do this mental exercise. Video also. Video. If you see Mama, let any of them come and tell us that if they see a video, a scene of people running, their voice. And when you assume, you either assume that there's an emergency, or it could also be a game, a fun game. You cannot conclude. Any muted video allow for different stories to be told. Any muted video allow for any stories to be told. Visuals, can be repurposed to fit any context. That means that they can repurpose anything to fit the context. A muted video is a very flexible canvas. It is a powerful tool in content creation. In one move to video, and they are giving us a narration. And to bá mọ̀ pé Baba Ìjẹ̀ṣà ti jó ń ṣépè o. And to bá mọ̀ pé Baba Ìjẹ̀ṣà irọ́ ló pa kó náà kọ́kọ́ jáde kó ṣépè náà. We're talking about, and I will challenge them on the issue tí Baba Ìjẹ̀ṣà raise. The virgin, a young girl, by key at 7 years. Seriously? Ṣebí don't invite Baba Ìjẹ̀ṣà ni. Bẹ́ẹ̀ni. He didn't finish come about lẹ́yìn yẹn. Bẹ́ẹ̀ni. Even
even nu statement ti princess n tó kọ síbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. ó ní kó n fẹ́ kí bàbá Ìjẹ̀ṣà ó ní school náà ti discover. ike ọmọ yẹn á máa gbọ̀n kò kí n focus. the yọrí attitude through our teachers in school náà dey discover. ó lóun wá wà shock pé at least that thing happen when the girl was 7 years old. no sir ẹ gbàgbé ni ó ní ó lóun béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yẹn ó ní kò jẹ́wọ́ ó nígbà tóun wá ń wo fíìmù bàbá Ìjẹ̀ṣà tí tọmọ yẹn wá ní bàbá Ìjẹ̀ṣà wá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ó ń gbọ̀n. ó bẹ̀rẹ̀ sí gbọ̀n exactly. Do you now know if that is the true story? When the police, that's why we should praise. Ṣé àwọn táwọn sọ pé ìjọba ń bà mí, it's not ìjọba o. The Nigerian police did well on this story. Ṣùgbọ́n Nigerian masses deserve what they are getting any day. Seriously. Nigerian police run a test on this lady. The Nigerian police ran a test. Wọ́n dẹ̀ discover wípé bí ọmọ yìí o, wọ́n ṣẹ̀ṣẹ̀ penetrate ẹ̀ ní o. Which means the story of 7 years ago cannot be true. Wọ́n ní the VA gan yóò ṣẹ̀ṣẹ̀ undergo healing ni. Bẹ́ẹ̀ni. It means the only key tó wà involved nínú episode that ń gbọ́ yìí ni key tí princess fi lock torí àwọn followers ẹ̀ torí wọn ò pé. Kò sí key náà fi dislike anybody. Key the only key tó wà nínú story yìí ni pé princess fi key ó fi lock ọpọlọ àwọn ọmọ Yorùbá torí wọn ò pé. Ó lọ fà o wọ́n dẹ̀ pèrè àwọn lábíàmọ́. Let me give you another one. You told me that a lady, that girl is a minor. Ẹni ọmọ tán bá bí ní year 2000 sígbà tá a wà yìí. Kò síbi náà ti fẹ́ bí. Kódà bọ́n bí ní alágbo, wọ́n lọ gba certificate. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó jẹ́ pé gbogbo issue tẹ́ fẹ́ fi qualify wípé pedophile ni, minor ni, gbogbo ẹ̀ wá disappear. Ó disappear o, wọn ò rí o. Someone that was born nígbà wo ẹni 14 years ni. Why is it difficult láti prove certificate ẹ̀? Tó bá jẹ́ pé òótọ́ ni minor lọmọ yẹn lóòótọ́, ta ló lè jáde ta kó súwé pé that girl is a minor. Wọn ò lè bọ́ta. Okay, ẹ tún máa wo another story that is telling us. If you doubt until Baba Ìjẹ̀ṣà ń sọ, Damola was arrested, Okele ran away. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àwọn ará abroad tán pé Baba Ìjẹ̀ṣà cannot spell moon, he cannot spell sun. Why are they not talking about Damola and Okele? Are they comfortable? Àwọn yẹn dẹ̀ ló do. Damola and Okele. Ṣé princess tọmọ wà London ẹ̀ tó fi ń pass through gbogbo story tó sọ fún wa ṣé tó bá wà láàbroad tó máa lọ scot free ni? Kò lè ṣe Damola lọ scot free ni. Sir, kò lè ṣe labroad òun fúnra rẹ̀ gan ò lè ṣe labroad kò lè ṣe labroad. Ó mọ̀ pé tó bá parọ́ mọ́yàn èyí bó máa ṣe investigation sir. Ó máa gbé certificate ọmọ yẹn jáde nínú system. I expected them to come out boldly and come and swear that there is no story of Damola and there is no story. No, I cannot scream anybody. Let me now go to the video that we are looking at, my sister. Ẹ lọ́mọ yìí máa ń gbọ̀n tó bá ti rí tani tó bá ti rí Baba Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Princess fẹ́ jáde nínú ilé pẹ̀lú ọmọ tó ń gbọ̀n tó filẹ̀ pẹ̀lú Baba Ìjẹ̀ṣà. Princess ò máa tilẹ̀kùn. Ọmọ yẹn máa ló dìde tó lọ tilẹ̀kùn fúnra rẹ̀. Princess ò máa dìde kò máa tilẹ̀kùn bó ṣe ń bọ́ta. Wípé okay, a fẹ́ get evidence o get ẹ̀ tilẹ̀kùn ká tètè kó tó máa ṣẹlẹ̀. You left and the guy that was fearful, the guy that was afraid is the one that had the confidence to go and close the door against a man tẹ́ ní pé ó máa ń dẹ́rù bá. Èmi ò mọ irú acting tẹ́ ń direct o. Èmi ò rí. And when they say Baba Ìjẹ̀ṣà is begging, and Baba Ìjẹ̀ṣà was begging, Baba Ìjẹ̀ṣà was begging princess for his life. Èmi ò rí bí téèyàn ti jáde tí wọ́n ti mú tí ò máa bẹ gbogbo àwọn tó wà ń bẹ̀. Tó jẹ́ pé princess ló wà ń bẹ̀. When is Baba Ìjẹ̀ṣà begging, singling out princess pé mo ṣẹ̀ ẹ́, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́, mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́? Why to single out? Bí yàn bá mú lè, ṣé bó lè ó máa bẹ gbogbo àwọn tó mú ni? Ṣé bó lè á máa bẹ ọmọ yẹn? Ó jẹ́ tó bá ń tiẹ̀ dárúkọ princess, á ní ìjọba mi bí ọmọ yẹn. Ìjọba mi bí ọmọ yẹn. Sir, ẹ má bínú sir. Ṣẹ́rí mo ṣẹ̀ sí Ìjẹ̀ṣà ń sọ yẹn gan. Kí ló fà aláṣọ́ránsì pé torí in the act yẹn ló fi sọ pé mo ṣẹ̀ ẹni tó ti rí fún 7 years. Baba Ìjẹ̀ṣà ń wò wípé nǹkan kan ti ṣẹlẹ̀.
tó ti lé princess introduction tí ò material. bẹ́ẹ̀ ni because wọ́n sọ pé àwọn lè gbẹ̀yìn ni bóyá yẹn ló fi ṣẹ̀yìn yẹn sọ pé mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́. Yes. So gbogbo ilé ìtàn pariwo we saw the video. Any video without the voice, anybody can assume anything. Káwọn èèyàn dẹ̀ ṣọ́ra tí ò bá sojú yín tí ẹ mọ̀, don't talk about it, and don't come and tell us that a man nílẹ̀ Haúsá ń sìn àwọn Boko Haram wọ́n ń pardon wọn, wọ́n reintegrate wọn, àwọn tí wọ́n pààyàn nù o. Wọn ò dé káńsù àwọn yẹn. Àwọn tó ní wípé rárá o wọ́n ń sara wa mọ́ ẹmúlé wọn jáde kúrò lé o. Wọ́n tó ní wọ́n fún wọn níṣẹ́ gan, ẹlòmíì wọ́n ní wọ́n convert wọn to security. Ìjẹ̀ṣà wa dé padà ó dẹ̀ lóun ò guilty. Èmi ò rí ibi tí kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò, kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Ǹjẹ́ ẹ máa mọ̀ pé Yorùbá burú lẹ́dàá nìyẹn. They don't kill with sword. They don't kill with God. Kill with mouth. Ẹnu yìí ni Yorùbá fi ń para wọn. You even see some of them claiming that they know what is going on, whereas they don't know anything. Wọ́n wá fẹ́ sọ pé Ìjẹ̀ṣà ó ń bu adájọ́. Inú mi dẹ̀ dùn nígbà tí Ìjẹ̀ṣà sọ̀rọ̀. Ó ládájọ́ òṣè o. Ìtajájọ́ orí náà fi gbé òun lọ sẹ́wọ̀n. But deep inside him, ó lóun ò ṣe é. Ẹni pedophile ni ó lóun ṣe pedophile. Kí ló tún burú nù yẹn? Ẹni kó gbẹnu dákẹ́ kó má dárúkọ èèyàn kan, àwọn dárúkọ tiẹ̀ o. Wọ́n ní tán bá rí ìdísẹ̀ ẹ̀gànjọ́ padà sẹ́wọ̀n. Òun kàn wá dárúkọ pé òun ò ro aburú sí wọn. Kódà wọ́n fọmọ tí òun rí tí nǹkan kan ò sàwọn ọmọ yẹn. Ẹni kí ló dé tó dárúkọ? Èmi ò rí ibi tí ẹ̀yin tẹ̀ ń pariwo wípé ìjọba wọn fún yín freedom Nàìjíríà. Ẹ̀yin lẹ wá ń sọ pé káwọn kan gbẹnu dákẹ́ káwọn kó nù ilé kan má jáde mọ́. Ẹ̀yin lẹ nípa ẹni tó ní platform, you will dictate how that person is going to run our own show. And I'm not surprised. Let me tell you one thing. Zimama, iṣẹ́ ni oògùn ṣẹ́. Ìwọ tó o bá ti gbé gba donation kalẹ̀, what happened to Biola will happen to you. Àwọn tó jẹ́ wípé àwọn náà ń donate, ní donate fún mọ́, a máa make sure pé platform yẹn ò ní ṣe kíní mọ́. Tó bá jẹ́ pé Biola ló ṣiṣẹ́ tó làágùn, tó bá jẹ́ Dangote ni èèyàn kankan ò lè dẹ́rù bá pé kó bring anything down. Bẹ́ẹ̀ni, even VDM sir. Kò possible. Sir, ibi ayé fi bà mí o. Sir, ṣé ibi tó ti fura ni pé nígbà tí wọ́n kọ́kọ́ arrest Ìjẹ̀ṣà tí ọ̀gá ọlọ́pàá tí wọ́n gbé wọn lọ ní pàǹtí. Tọ́gá ọlọ́pàá yẹn bọ́ta tó sọ pé Ìjẹ̀ṣà offence, we have to do our investigation, is a bailable offence. They can grant it bail. Táwọn people yìí bọ́ta pé wọ́n gbọ́dọ̀ fílẹ̀ ó tọ́ lọ protest, ìpé wọn gbọ́dọ̀ fílẹ̀. Ìpé tó bá fílẹ̀ àwọn máa padà sẹ́wọ̀n yẹn. Tẹ́ bá rántí tí Ìjẹ̀ṣà ìjọ kejì ló yẹ kó ti grant bail tó lò more than 2 weeks lẹ́wọ̀n. Exactly. Wọ́n tó tún wá burú dé. Ibi tẹ́ máa mọ̀ pé Yorùbá kú orí, wọ́n kú rí dáadáa. Dé tóun ó jẹ́ pé some months back now ló wà accuse èèyàn kan wrongly of sexual assault. Bẹ́ẹ̀ni. Openly on the street. The same dé tóun ló wá ní pé ó ní wòlíì wo. Ẹ ti gbàgbé pé kò kú sọ̀rọ̀ yìí. Wòlíì dìndìnrín wo. I told you I'm going to kíní kan. Ìwọ tó jẹ́ pé just recently you were caught red-handed accusing somebody wrongly. Ni mo sọ pé Zimama. Kò ráyè mo sábàyé o. Ráyè mo sábàyé. Ẹ̀rù máa ń bà mí. Ẹ̀rù ẹ̀bá má bà mí. Kò ráyè mo sá ẹ̀rù má bà mí o. Ibùnú ọmọ Àdámọ̀. Kò ráyè mo sábàyé. Ṣé ẹ tẹ dárúkọ yìí? Recently ló sì bu gọ́fúnà Ògùn state tí gọ́fúnà yẹn ní káwọn DSS lọ pé tó bọ́ta pé ṣèbí freedom of speech ní ṣóhun ò lè sọ̀rọ̀ ni. Ẹ wá wo gbogbo àwọn tó máa ń sunkún ẹlẹ́yà káàkiri, those ordinary bully tó ń pariwo kiri, I want to come and defend myself. Àwọn kọ̀dínlẹ́ tí gbogbo December àwọn ò jẹ́ àsùn tó ní pé wọ́n dá sí ìsìyàn lára tó lúkálùkù ń jáde tó ń da tẹnu ẹ̀lẹ́ tó ń sọ tiẹ̀ ẹni tó wá lu ẹ̀wọ̀n. Ẹni tó bá dé kó gbẹnu dákẹ́ kó má sọ nǹkan kan, ẹni that is the only way fún. Kò lè mọ̀ páyé ń bẹ o, kò lè mọ̀ páyé ń bẹ. Ẹni ò rámì wò yé o, kò lè mọ̀ páyé ń bẹ. You take it easy. Ẹni tó bá wọ bàtà tí Ìjẹ̀ṣà wọ̀ ló lè bọ́ síta láti wá máa yọ ẹnu kó máa yọ ẹni àwọ̀. Èèyàn lu ẹ̀wọ̀n. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe gbẹnu dákẹ́. Kò ṣe gbẹnu dákẹ́.
bàbá sùwé tẹ́ ẹ ní kó gbẹ́nu dákẹ́ ẹ ti ràn lọ bí tẹ́ ẹ fẹ́ ràn lọ. ó ti kú. nígbà tẹ́ ẹ ràn lọ bẹ̀ tán ló wá di pé kẹ́ ẹ máa fún orúkọ tó beautiful Alhaji Nurudeen kìíní kan ẹ wá ń kí mẹ́sàn-án mẹ́wàá nígbà tẹ́ ẹ ti sọ́dọ̀ kú tán. olórí burúkú àwọn Yorùbá. You will think they have agenda. You will think they know what is right. Àwa sọ tiwa. Mama, we are not doing this because of Baba Ijesha. Kò sí tí Baba Ijesha fẹ́ fún wa o. Kò fún mi kankan rí. Ọlọ́run ti dá wa ó ti dá wa o. Ìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ rí. Eléyìí táwa lè fi sí ojú ọmọ Yorùbá là ń sọ yìí. A dẹ̀ ti mọ̀ wá kì í ṣe pé ṣé ẹ rí ìwà tá à ń wù yìí? Ìwà tá à ń wù yìí kì í ṣe ní ló wà lára Yorùbá ó ti wà lára wa ti pẹ́. Ó ti wà lára wa ti pẹ́ orogún òwò. Owó tẹ́ dáìjì ojú wọ́n ti gbalẹ̀ mọ́ yín lọ́wọ́. Kí lẹ fẹ́ fi proof? In Nigeria of today, or anywhere in the world, a legal statement operates on the presumption of innocence until proven guilty ni. Tó bá lè wá proof guilty, ìyẹn ò mí pé the system or àwọn èèyàn tó wà níbẹ̀ gan, they cannot make error now. You mean when they cannot make mistake now? The system, the judicial system is not foolproof. Wrong imprisonment can happen. Wrong conviction occur. So what are they talking about? There are flawed forensic evidences. So what are they talking about? So bá ti gbé lọ yẹn lọ ẹ̀wọ̀n o, tó bá máa jáde sọ̀rọ̀, ṣáà máa sọ pé mo guilty ni. Tájọ́ bá ti mú ẹ lọ ẹ̀wọ̀n o, tó bá ti wá jáde o máa sọ pé o guilty ni. Kò sófin tó ní tó bá jáde kó má sọ pé o guilty. The only thing is that you must obey the law. Awólọ́wọ̀ lọ serve daytime. Ó sì tún insist pé I am innocent. Sí mama. Ọlọ́run ní ó yọ Yorùbá lóko tá a wà yìí o. Ẹ wo èmi ò sọ̀rọ̀ bí àwọn ọmọ mi lè fẹ́ Yorùbá. Èmi àwọn ọmọ mi wọn ò lè ever fẹ́ Yorùbá láyé. Yorùbá mo rò bí wọ́n máa fẹ́ tẹ́lẹ̀ níbi tá à ń lọ yìí. Wọn ò lè kódà Yorùbá ìlú òyìnbó gan wọn ò lè fẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìyá ìlú òyìnbó ni wọ́n ti sick. Ẹ sà ṣé mọ̀ pé ìdí nìyẹn tó yẹ pé abẹ́ni lórí tó fi jẹ́ kọ́mọ ẹ̀ fẹ́ Yorùbá o. Abẹ́ni lórí tó fi jẹ́ kọ́mọ ẹ̀ fẹ́ Yorùbá o. Now sir. Wọ́n ti rí wa tán. Ṣé rí Bàbá Ìjẹ̀ṣà? Ṣé rí Ìjẹ̀ṣà ní kẹ́ ẹ bá mi encourage Ìjẹ̀ṣà? Má kárí ìbọnú o. Wèrè la fi ń wo wèrè o. Lágbolé tá a wà yìí o. Ibi tó bá tún ti lọ. Sórí àwọn interview tó wá that are of material value ni kó máa grant o. Jẹ́kẹ́ tí ó sunkún máa sunkún o. Àwọn interview tó yẹ pé o bá ti grant ẹ̀ tán. Kọ́bọ̀ náírà àti ìkíní yọ̀wọ̀ àpò ẹ̀. Ìní kó máa grant tí ó Ìjẹ̀ṣà. Ẹni tó bá fẹ́ kú kó kú. Ẹni tó bá fẹ́ cancel kan máa cancel ara wọn. Ẹni tó bá fẹ́ apology kó máa apologize fúnra wọn. Kò kàn ẹ́ Ìjẹ̀ṣà. You rule the wave now. Your appearance on stage will make them to cry, and they must cry. Your appearance, don't because of this say, àwa ń dúró tán bí Ìjẹ̀ṣà, we are ready. Ndo bá gbé jáde a máa patronize yẹ. Ìjọ bá kù nú ọ̀rọ̀ ẹ, àfi àdúrà síwájú Ọlọ́run ni. Ìjẹ̀ṣà, you are not a saint o, and we are not encouraging any immoral. I will never support it. Of course. Even kéèyàn touch obìnrin indecently without permission, I will not support it. But kéèyàn ká dúró aṣọrò ẹ̀ di assume position Ọlọ́run. Àwa máa dictate crime. I máa dictate who to go to jail and who will not go to jail. We will not allow him to. Tí Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n. Sáà. Ṣé nígbà tí mo rí kọ́mẹ̀ntì ẹnìkan bí Bíọ́lá ṣe drop message ẹ̀ tí mo rẹ́ni yẹn tó tweet ẹ̀ ó ní Bíọ́lá Ọláyà o ó ní tó dẹ̀ mọ̀ pé lágbájá báyìí fẹ́ gbé fíìmù jáde ní ìjọba yìí ṣé àsìkò yìí ló yẹ kó máa gbé interview Bàbá Ìjẹ̀ṣà síta ṣé ò fẹ́ jẹ́ kó ta fíìmù ẹ̀ ní ibẹ̀ mo ti mọ̀ pé wọ́n ń bọ̀ wá fún gẹ̀ yìí òun ló mú mi ṣe ṣó ńjọ́ tí Ìjẹ̀ṣà níjẹta tí mo fi sọ pé Ìjẹ̀ṣà pé ẹ máa rí pé wọ́n máa cancel gẹ̀ yìí o wọ́n máa ní kó gbé page ẹ̀ wálẹ̀ o kọ́ ní kó gbé wálẹ̀. Ìgbà tí àwọn lọ grant interview tán lọ podcast lọ́dún ẹ̀ ṣé wọn fi kílípù Yèyé Mẹ́sàn sáàrin tiwọn ṣé wọn ò talẹ̀ ń gbà yẹn ṣé wọn ò talẹ̀ ń gbà yẹn ṣé wọn fi kílípù Yèyé Mẹ́sàn sí
kò ní pé I will not agree we are going back to court and I will make sure and this tẹ́ni yẹn náà ò talẹ̀ kò talẹ̀ ńgbà yẹn Yorùbá ẹ máa bẹ́ tó lọ. tẹ bá rántí nígbà tó fẹ́ ṣe ìgbọ́kọ̀ fọ́mọ náà wọ́n lọ kọ́ọ̀tì kílípù yèyé mẹ́sàn tó ti fi ṣe ìyàwó tipẹ́ tó sọ pé nínú Nollywood kò sí ẹni tí gbéyàwó ẹ̀ dùn tó ti wọn wọ́n wá lọ kọ́ọ̀tì ti yèyé mẹ́sàn wọ́n jọ ìyẹn láti fi polówó ìgbọ́kọ̀ tó ṣe fọ́mọ. Ọlọ́run dẹ̀ wá mú wọn ẹni tọ́lọ́ ti mú wọn ní tẹ́ ẹ fi gbé lu ẹ̀wọ̀n yẹn gangan fídíò yẹn gangan làwa ń wo ń tà ń sìn fídíò yẹn ẹgbẹ́ wọ́n ti wá ń sàpélẹ̀ fídíò yẹn sìn ayé rẹ̀ máa bá ìgbà yẹn gangan fídíò yẹn gangan làwa fẹ́ máa wò bá fẹ́ máa analyse tó bá bí yín dá ẹ fi voice sí fídíò yẹn. sáà ẹ wo ti ìyá onírun funfun lóbò yẹn náà o ti dó ìjẹ̀ṣà ti dó ẹ débi pé ẹ bá gbọ́ ìgbà tí ìṣà bá mi sọ̀rọ̀ láàárọ̀ wọ́n ní débi pé ìgbà táwọn ń gbádùn ara wọn ó tún ṣí àkáǹtì fáwọn ní Amẹ́ríkà ó ṣí àkáǹtì fáwọn tó bá àwọn fowó sí ṣebí tí ìfẹ́ ò bá dẹ̀ wọ̀ mọ́ oníkálukú ọba ẹ ti jọ dóra yín ẹgbẹ́ ẹ ti ẹ̀rọ ìfàyàlùyà ẹ̀yin náà tún parọ́ pé ó fẹ́ rèpù yín pẹ̀lú irun funfun lóbò. ṣe ti rí sẹ́ ṣe ti ráyé. Ìjẹ̀ṣà dídì confide ó ní ìyá àlìyà mi ní parọ́ fún ẹ ẹ máa àgbàlagbà àjọ rúnra wa àjọ fẹ́ra wa àjọ àdóra wa mọ́ kí ló dé tó tún wá parọ́ mọ́ mi. ìyá àgbàlagbà. Gbogbo wọn dẹ̀ bọ́ta sàkẹ́lẹ́ bá mọ̀ pé inú gúrùpù wọn lọ sí kúkú kínní yìí o wọ́n dẹ̀ bọ́ta Ìjẹ̀ṣà rẹ́kọ̀ọ́ Ìjẹ̀ṣà sàdé ní àwọn ọmọ kéékèèké nínú industry àwọn obìnrin pèrèpèrè yẹn kò tí tó bọ́ta pé Ìjẹ̀ṣà ti fipá bá òun lòun pò nínú location. Ṣùgbọ́n àwọn ìyá tó ti fẹ́ kú yìí tí Ìjẹ̀ṣà ti rún rí mímọ́ bí tí Ìjẹ̀ṣà náà ti rí okó tó fi ń dún àwọn ìyá òfò. Àwọn ṣẹlẹ̀ èèyàn ọkùnrin ó yẹ kẹ́ máa ṣe kọ́ sára tó yẹ pé obìnrin àgbákò kò yẹ kókó yín máa lé tí tó bá tiẹ̀ ṣí òbò burúkú lẹ̀ fún yín òbò wèrè pé tó ń gbé kiri òbò àgbákò òbò ìdààmú kò yẹ ó yẹ kéèyàn ọkùnrin lọ ní ìṣúra sódà tẹ́lẹ̀ tí lóbìnrin àgbákò kọ́ sí òbò kọ́ sí ilẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ tíráàpù ni kò yẹ kókó yín máa lé náà sì Ìjẹ̀ṣà ti lọ́dún àwọn òbò àgbákò kan sì àwọn òbò àgbákò yẹn lọ dá sẹ́ríà fún Ìjẹ̀ṣà ṣé àwọn aládùúlẹ̀ kí tàlùbọ̀ kọ̀ wọ́n ni sáà. Mama, sorry, there's one thing I like about the president. Hey. Who display one positive attitude to life in his own political career. Ibi tó bá ń lọ ló ń lọ o. Even when his party was reduced to only one party, AD, in Lagos State, he was focused and he knew where he was going to. Sorry, n tó ń ṣe àwa ni wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn gidi láàrin Yorùbá wọ́n kárí bọnú wọn ò fẹ́ gbórí síta so ráwọn nonentity ọ̀rọ̀ ò dá lẹ́nu wọn kódà wọn ò ní làákàyè but they've taken over the media space ó dìgbà táwọn èèyàn bá rọ́ọ̀lù wọn lórí media space tẹ́ ẹ gbé ẹni tó bá dìsáàfù èpè tẹ́ ẹ gbé sépè ẹni tó bá dìsáàfù kẹ́ ẹ fi lọ́jíìkì go to their platform and sing everything you know so that wọn torí Ìjẹ̀ṣà lọ́kàn lẹ́ni o ó lè kan anybody lọ́la o Naira Marley ò mọ̀ kó máa kan o ìgbà tó ṣẹlẹ̀ lánàá àwọn kan pariwo it's too much for Lizzy it's too much for Lizzy Lizzy bá ìyàwó lọ́wọ́ àìdíà ni ó bá Tinubu àìdíà ni ó mọ ibi tó ń lọ ó dúró gidi gbà. This is where I'm going. I will not bow. I'm not a slave. Ẹlẹ́yìn ṣe Christianity came to free humanity from the clutches of oppression. Ẹni Mùsùlùmí ni Islam is a religion of challenge. Bẹ́ẹ̀ni. A religion tó fi ja jihad. Lèèyàn kan wá jáde ńlẹ̀ Yorùbá ó ní ẹ kárí wọnú ó ní ẹ lóòtú ẹ wá ń sá kiri. Àwọn ọkùnrin tó ń wọ ṣòkòtò wọ́n wá ń sán báyìí àwọn ọkùnrin wá ń sán rò àwọn dìndìnrìn wọ́n gbé ẹ lóòtú ẹ dìndìnrìn ọpọlọ wọn Yorùbá ọmọ tí wá dọ̀bálẹ̀ tó bá ti wá kúkú story caption fún wọn wọ́n wá rush lọ́bẹ̀ orí àkìtàn nonsense àwọn tó tẹ̀ ń bí mínú jù làwọn tó máa sọ pé this thing can now operate abroad lèyìn yóò ti gbẹrú CCTV eléyìí wá sí kóòtù abroad ni wọ́n ti plan no fẹ́ no set up right you cannot report to the authority even when you are informed of this kind of thing. Lábẹ́ ọmọ ẹ Òkèlè àti Dàmọ́lá tó ń bọ́ ọmọ yẹn sùn wọ́n tó bá spam lára ọmọ yẹn. Wọ́n bá o Sàdé ní àwọn olórí burúkú tó sọ pé abiyamọ làwọn yìí wọn ò ní kọ́ bá wọn mú Òkèlè yẹn bọ́ta wọn ò sọ dè ní. wọ́n
wọn sọ síta fún wa àgbọ̀ àwọn wèrè èèyàn wọ́n kárí bọnú. wọ́n kárí bọnú. Ọlọ́run máa fìyà jẹ wọ́n tọmọtọmọ ni. ẹ wá analyse abroad fún wa bí ìgbà tó jẹ́ pé innocent people don't go to jail abroad, don't come here and boost us with nothing. Emergency Europeans, unfortunate Africans. ẹ máa dé tó lọ. ẹ ṣe sà everything ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ni. Ìjàre ìyá mi mo fẹ́ sọ̀rọ̀ ni. à ń gbọ́ yín. Mo fẹ́ sọ̀rọ̀ ni Yèyé Mẹ̀ṣọ́ for life, always saying the truth. Ó ń kígbe lójoojúmọ́, ó ń kígbe, wọ́n ní tiẹ̀ pọ̀ jù. Ọlọ́run dẹ̀ kì í ṣe bàbá Ìjẹ̀ṣà náà ti gbọ́n sìn. Ó ti mọ àwọn tó fẹ́ òun, ó ti mọ àwọn tí ò fẹ́ òun. Ó ti rí orí ti kó yọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ǹkan. Àwọn gan fúnra wọn gan wọ́n ẹni àdògán làwọn gan kíkí ní wọn bọ̀. Bọ̀bọ́ náà ṣe yọ wọ́n yìí sí mo bìlífù pé wọ́n á gbọ́n. No, ìyá mi ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Ṣe rí nínú industry wọn. Obo talele who is this? Ẹ jẹ́ disconnect ẹni yẹn. Ṣe rí nínú industry wọn. Obo na water. Na water o, wọ́n fi ń ṣòṣì. Ṣe rí tẹ́ bá rántí pàtó àrẹ́sì bàbá Ìjẹ̀ṣà bàbá ọlọ́fà iná gbà tí bàbá yẹn lọ bàbá yẹn ti dolóògbé sí kọ́lọ́ bá mi fọ̀rún kẹ́ wọn. Bàbá yẹn ní nǹkan tẹ́tì torí ẹ̀ mọ́mọ́ lọ́mọ yìí kò lè ṣe é ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin àgbàlagbà lẹ ló bá yín sùn àwọn òṣèṣẹ́ máa bára wọn sùn nínú indọ́sírì fọ́ọ̀nù ni wọ́n bọ́ta wọ́n àtàkì bàbá yẹn gbà yẹn whereas bàbá ò parọ́ ṣọ́rọ̀ mi yé yín so tí bàbá Ìjẹ̀ṣà bá dó àwọn àgbàlagbà nínú òun ní kọ́kọ́ ló ń dóbò nínú indọ́sírì wọn. Kò jẹ́ tuntun. So kọ́ máa bu Ìjẹ̀ṣà pé Ìjẹ̀ṣà ń dóbò but àwọn òbò àgbákò ní Ìjẹ̀ṣà kàn lọ́dọ̀ ni kò dóbò òye. Àgbákò gidi. Òbò àgbákò ni. Àgbákò ni. Òbò àgbákò ní Ìjẹ̀ṣà dò. Mo rò pé nígbà tí Ìjẹ̀ṣà decide pé àwọn people yìí òun ò lè plan future pẹ̀lú wọn tó fẹ́ jáwọ́ ní gbogbo wọn fi gang up yẹn. No mo ní tó fi gbógun tì í. Ṣé mọ̀ pé àwọn obìnrin wọn nìkan ló máa ń gba ambassador wọn fi bẹ́ẹ̀ fáwọn ọkùnrin wọn ambassador 5 ló wà lọ́wọ́ Ìjẹ̀ṣà. Ṣé rí ìyí tí Ìjẹ̀ṣà fẹ́ lọ sign 20 ó ṣe gba ambassador ká máa báyàn polówó ilé ni 20 million naira per yearly ní Ìjẹ̀ṣà fẹ́ máa gbà wọ́n dẹ̀ gbé síta 20 million naira yearly àwọn obìnrin wọn nìkan ló máa ń gba ambassador tẹ́ bá rí sí pé ambassador tí ẹni tó sẹ̀tì Ìjẹ̀ṣà tó ń parọ́ pò máa dá padà sẹ́wọ̀n ambassador lòún ṣẹ̀ wá ń gbà sí gbogbo ìgbà yẹn kò kí ń gba ambassador. Òun gbà á. Ambassador tí òun bá tèèyàn jẹ torí ambassador òun gbà á sí ọmọ ẹ náà ń gbà á wọn fi social media ń gbà á. Ẹ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin yẹn wọn kì í fún ọ lámbàsádọ̀ torí tó bá ṣe fún wọn ò ní jẹ iṣẹ́ ìpọ́ àwọn ọkùnrin yẹn wọn kì í gbé síta pé àwọn ra lélẹ̀ ni àwọn ra wọn torí wọn ò lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbé síta bẹ́ẹ̀ ni. Àwọn obìnrin yẹn òbò làwọn fi ń ṣe tọ́ba lọ́rẹ́ǹtì lé fún wọn lẹ́kí wọn ni wọ́n ti rà á. So Ìjẹ̀ṣà gba ambassadọ̀ 5 ìjọ yẹn náà ni gbogbo 5 yẹn lọ gbà lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹ̀ náà gbà lọ́wọ́ ẹ̀. Ṣẹ́rí múmẹ́ǹtì tí wọ́n gbé sí Ìjẹ̀ṣà pé Ìjẹ̀ṣà ló rape lọ́mọ ìyàwó èrè ti bọ́ta ló sọ pé wọ́n gbọ́dọ̀ gba ambassadọ̀ yẹn o ṣé rapist ló fẹ́ ṣe ambassadọ̀ yín bó ṣe ṣe fún Naira Marley pé àwọn NDL gbọ́dọ̀ gba ambassadọ̀ pé mo bá sí màmá ẹ wo comment section yìí Àríkẹ́ Gold ẹ blọọkì wèrè dànù. Ó ń dà à ń gbọ́ yín ó wà bẹ́ẹ̀. lára àwọn ọ̀sìnwín tí èyí àwọn kò kiri nìyẹn mo ti blọọkù ẹ̀. Ẹ fi wọ́n lẹ̀ oníkálukú àjèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ á jẹ́ àtẹni tó mọ̀rọ̀ pamọ́ ni tó ń tako ni lójú èèyàn á jèrè tí. Request ti bọ̀jọ́ àti ẹ̀mẹ́ta máa gbé wọlé orí mi ti kún. Àwọn fans bàbá Ìjẹ̀ṣà ni. Wọ́n ti pọ̀ jù. Ọlọ́run Yèyé Mẹ̀ṣọ́ for life. I just love that woman. Mo kàn love woman yẹn. Wọ́n ní kì í gbọ́ kì í gbà. Ṣé èèyàn máa lajúlẹ̀ kẹba yéwu jẹ ni? Àwọn tó lajúlẹ̀ ń jọ́ kìíní àná ṣé ẹ̀ pa wọ́n sàpàsáyé ni? Àti ẹ̀mọ́ bí ta fẹ́ gbé wọlé èrò ti pọ̀ jù. Irọ́ o. 70 request àwọn wo mo fẹ́ gbé wọlé gbogbo ẹ̀ ti dàrú orí mi ń gbóná. Kọ́lọ́run ṣàánú èrò pọ̀. Ó yẹ ẹ bá wa sọ̀rọ̀ ẹ wo orí mi ti ẹ̀ ń gbóná. Ẹ jẹ́ ká fẹ́ lómi. Ẹ fẹ́ lómi láyé nǹkan tó mú mi wá ṣe ṣó ni pé mo dẹ̀ rí pé lady yẹn delete fídíò tó ṣe fún Ìjẹ̀ṣà ó dẹ̀ tún wá ń bẹ̀bẹ̀ ṣé ilẹ̀ láyé ni
6 feet till everybody within twinkling of our eyes ẹlẹ́mi lè gbá you don't hold the world ta ló ń wa ọ̀kadà. ọ̀sẹ̀ mi ò twinkle ni o. twinkle ìyọ̀dọ̀ yín náà ti ń dùn. United States mi níjọ. lọ ti wọ̀ ká ó yẹ bá wa dá sí ọkùnrin lẹ́yìn náà ẹ bá wa fẹ́ gbogbo ọkùnrin tó. ok ẹ má dá mi lóhùn ṣẹ́rí for the past 2 years or 3 years let's say 5 years has been on. wọ́n ti mọ ohun tí ń kú ìlọ tí ń kú little star. ẹ rí ẹ jẹ́ kí mi sọ ọ̀rọ̀ ṣẹ́rí máa advice bàbá Ìjẹ̀ṣà ni wọ́n máa dúró interview kankan kan ṣe anybody tó bá fẹ́ interview wọn kan ṣe wọ́n fẹ́ try láti short man yẹn up kó má lè grow kó má lè jẹyàn rẹ̀ wọ́n wá ń fún àwọn bloggers ní owó. this bàbá Ìjẹ̀ṣà body wa. ẹ wóoru ọkọ single mother yẹn àbí single kí ló ń pè yẹn náà. ó ní òun gbé ọmọ fún bàbá Ìjẹ̀ṣà rí òun ṣe kinní kan bàbá Ìjẹ̀ṣà do 16 òun gbọmọ 16 náà fún wáì tó jẹ́ pé òun ló gbọmọ 16 òun ló sọdá nígbà. irọ́ ló ń pa. ẹ bá ẹbí tẹ́ tí máa mọ̀ pé irọ́ ló ń pa ẹ wo woman kan wà ní London bíi woman yẹn ó ní àlàjá báyìí mo ti gbàgbé orúkọ lórí page ó parọ́ pé woman yẹn tó sí òun ó ṣe gbá ó ṣàwọ̀ ṣe kinní kan. àwòrán wo ni wọ́n ṣe ògbó ìkírun. ìyẹn wọ́n ti wá parí ìjà wọn sí irọ́ ni cherry guy yẹn is a stupid guy irọ́ ló máa ń pa now Ìyábọ̀ Òjó ẹni tó fẹ́ bring it down ló wà pátápátá. èmi ò sè mẹ́tẹ̀ ń sọ mi ìdẹ̀fẹ́ mọ́ńtàn Ọlọ́run jẹ́ kí mọ́ńtàn mi ìmọ̀ rí mo ń gbọ́ yín. so bàbá Ìjẹ̀ṣà yẹn èmi mọ̀ pé tí jáde tán jáde yìí nǹkan gidi máa jáde fún wọn lágbára lọ́wọ́ Ọlọ́run. àṣẹ o. nǹkan gidi máa jáde fún wọn jáde jáde pín ẹni tó wà ń lu ìta princess yìí máa dárúkọ ẹ̀mí kan fọwọ́ mi tó wà ń lu ì tó fẹ́ já sálọ́ọ̀mù torí kéèsì yìí now the government ti sign come and deport asylum àwọn tí wọ́n fail yẹn she will fail and she will get deported back to Nigeria fíìmù tó fẹ́ nìyẹn kò ní agbára lọ́wọ́ lọ. àṣẹ o. so kí bàbá Ìjẹ̀ṣà kan máa lọ bó ṣe ń lọ yẹn ẹ rí i pé tẹ́ bá fún wọn ní between now and next year better thing will come to that man ẹ lọ kọ́lẹ̀ inshallah. àṣẹ o now kí tó gbé ẹ ṣe fún kí tó fún Mr. Israel kan sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ àṣírí kan tí ọmọ ìyàwó èrè ń lò fún yín tẹ́ bá wo gbogbo nínú industry Yorùbá movie gbogbo àtọkùnrin àtobìnrin àtọkọmí Yorùbá movie kò sí ẹni tó wà desperate láti súnmọ́ blogger tó ọmọ ìyàwó èrè. bẹ́ẹ̀ni. gbogbo blogger bóyá orí TikTok ni o orí Instagram ni o orí Facebook ni o orí Thread ni o orí Twitter ni o gbogbo àwọn blogger tó wà lórí àwọn app yìí ni ọmọ ìyàwó èrè ń fẹ́ bá wọn ṣe ó fẹ́ bá wọn dọ̀rẹ́ látàrí pé kó lè máa rí wọn lò láti push propaganda to destroy our colleagues. Exactly. ṣé mọ̀ pé recently ìyá olórí bíbó jẹ ní Dublin ó bọ́ta ó ní ṣé wọ́n nìkan ni tó súnmọ́ gbogbo blogger ṣé wọ́n nìkan ni celebrity ni celebrity máa ń para mọ́ kò gbọ́dọ̀ súnmọ́ àwọn èèyàn káàkiri kó máa fò kiri gbogbo àwọn èèyàn ṣé ó fẹ́ ṣe fráká ni kò yé ìyá Dublin pé òun nídìí wọn nítorí pé òun mọ̀ pé òun ò ṣeṣẹ́ fíìmù láti fi jẹun láti destroy àwọn colleague òun ìdí nìyẹn tó fẹ́ ń súnmọ́ gbogbo àwọn bloggers so that wọ́n á máa ṣe nǹkan láti favour ẹ̀ pé ó dẹ̀ ti súnmọ́ wa o àṣà lè bójú ẹ̀ jẹ́ ẹ máa rí pé anytime tí nǹkan bá ṣẹlẹ̀ sí láburú tó bá fẹ́ cast ẹ̀ gbogbo blogger yẹn torí pé ó ti súnmọ́ wọn ò ní lè blog kìíní yẹn ó mọ̀dí tó fi ń súnmọ́ àwọn bloggers yẹn so that kán lè máa favour ẹ̀ kán lè máa bá attack àwọn èèyàn wọ́n á sọ pé èèyàn wa ni ọ̀rẹ́ wa ni celebrity wa ni favourite wa ni òun ló ṣe máa ń stoop so low tó máa ń fa gbogbo àwọn tẹnu wọn mú tó lè blog èèyàn tó lè bá tèèyàn jẹ tó máa ń fa gbogbo wọn mọ́ra. ẹ bọ́ ṣe lọ de Bíọ́lá yẹn mọ́lẹ̀ Bíọ́lá yẹn ò ní choice. Because ó ti bá wọn jẹ ó ti bá wọn mú ó dẹ̀ di dandan kó wá ṣe kí ni kó abide to their law citizen. káyé le tó yẹn ni. Mr. Israel à ń gbọ́ yín látàrọ̀ lẹ́ni ẹ fẹ́ sọ̀rọ̀. tó bá fún àwọn fẹ́ máa ìfẹ́ ìdìgìdì kan. ilé àti kìíní yẹn kò yẹ káwọn náà wọ́n yẹ kán lọ ẹ̀wọ̀n ni náà àwọn tó ń bá spam gangan di ètò yẹ kán lọ ẹ̀wọ̀n ni. wọ́n yẹ pé lóòótọ́ o náà fẹ́ fáìtì gbogbo ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ kankan lọ́bẹ̀ ọ̀tọ̀ ní dandan ayé wọn dẹ̀ máa bàjẹ́ ni bí orin Portable ni yóò padà bàjẹ́ fún wọn. ẹ̀gbọ́n Mustapha ẹ̀gbọ́n erin kan lòun ṣàánú most especially àwọn ọkùnrin because mo rí pé situation bàbá Ìjẹ̀ṣà yìí ó jẹ́ nǹkan tó ká mi lára gẹ́gẹ́ bí ọkùnrin and then ó dẹ̀ jẹ́ nǹkan tó kan mí lómi nínú
nípa pé bóyá kí n sọ pé emotions lọ fi judge kéèsì bàbá yìí ni tó fi lọ sẹ́wọ̀n but still on still ìgbà tó lọ sẹ́wọ̀n tó dé bẹ́ẹ̀ bí kò tún tẹ̀yìn people ìlọrùn like ó kàn ìgbà tó dé sí mo rò pé there is more to pé man yìí lọ sí ẹ̀wọ̀n expectation wọn ni pé kó kú sọ́run ni kó má dì mọ́. exactly. Because on Sunday mo wà lórí mo wo YouTube video Bisola àti Baba Ijesha for complete 2 hours ni mo fi farabalẹ̀ jókòó tì nígbà tí mo pinpoint àwọn point kọ̀ọ̀kan tí màá nìyẹn sọ mo padà lọ sí mo farabalẹ̀ lọ search fídíò tí wọ́n fi rán Baba Ijesha lọ sẹ́wọ̀n mo farabalẹ̀ lọ wò ó mo wá wò pé ẹjọ́ nítorí tọ̀nà kíní yìí lójú tèmi ó jọ bí ìgbà tí wọ́n fẹ́ act because níbẹ̀ arábìnrin tá à ń sọ yìí princess yẹn máa wá ó máa jáde ó wọlé jáde so ó jọ bí ìgbà ṣe rí to me o to my own understanding o this thing is complete set up. everybody mọ̀ máa block ẹ̀ mo ti block ẹ̀. láti lẹ̀ ṣé ń gbọ́ mi láti lẹ̀ èmi ti give up pẹ̀lú judicial system wa ní Nàìjíríà these people can be bought. So the point is, why will you sentence somebody to prison just because of an evidence, a video that does not have a voice? Why some tí wọ́n bá spam díẹ̀ tó bá spam àwọn yẹn di ọmọ náà tí wọ́n ń lọ scot free tí wọ́n dẹ̀ ṣe kankan ṣe fún. Ṣé o ti yé yín? They were arrested and they were granted bail. Wọ́n dẹ̀ parí ẹ̀ báyẹn náà síbẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí Baba Ijesha sọ nínú fídíò Bisola yẹn wọ́n kàn fẹ́ fìyà jẹ ni ó ní àwọn kankan tó ti jọ ṣe. Baba Ijesha ló sọ̀rọ̀ òwe ló fi ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn. Òun náà fẹ́ sọ mistake kan tí mo dẹ̀ rí bó ṣe ṣẹ́ ń gbọ́ mi ó lóun fẹ́ ṣe fíìmù jáde lórí ọ̀rọ̀ wọn bá má kú láti fi yẹn gbà yẹn. kò yẹ kó sọ ọ̀rọ̀ yẹn síta ó yẹ kó gbé fíìmù yẹn jáde tí ò ní jẹ́ kẹ́nìbọ̀dì wà. tó bá gbé síta wọ́n máa bọ́ ṣe lọ fúláàgì ẹ ti gbàgbé nígbà tí Yomi Fabiyi tó fi story Baba Ijesha tó fi ṣe fíìmù kí ló ṣe wọ́n dá wọn fún wọn ní kó lọ fúláàgì ẹ̀ down lórí YouTube wọ́n dẹ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn tó ń bá Ijesha jà àwọn ló ní wọ́n sọ gúrùpù bó ṣe sọ síta yẹn gan ó ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe gbogbo àlùwàlá olóńgbò wọn sì ó ti mọ̀ ló ṣe máa prepare. WhatsApp group náà lórí Amálẹ̀ àti Mohbad náà nìyẹn tí wọ́n anybody ò mọ̀. ó kọ́ wù mí tó bá ké VDM lè handle kéèsì ni kò bá ti. VDM sì máa bá wọn handle ẹ̀ torí VDM sì máa kọ́ a máa ní kí Baba Ijesha lọ sí Àbújá kó lọ sọ tẹnu ẹ̀ bẹ́ẹ̀ so that kò ní jẹ́ Yorùbá nìkan ló máa gbọ́ àti Haúsá àti Igbo àti Ṣẹ̀kírí àti 36 states of Nigeria wọ́n máa bá wa gbọ́ bóyá orí eléyìí justice Mohbad tẹ́ẹ̀rí orí eléyìí lẹ́sìn máa rí justice of Mohbad. because mo sì wo ọ̀rọ̀ kan tí princess sọ ìyẹn ti sá lọ UK tó fi kéèsì ẹni lẹ́nu ó fẹ́ fi fáìlì wọ́n ní fún àìsàlọ́ọ̀mù yẹn wọ́n ní. ó ti yẹ yí àwọn tírẹ́tì wọn. ẹ̀yin ìyá àlékún ẹ̀jẹ̀ má bínú ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan ẹjọ́ nítorí Ọlọ́run. ìyá mi ẹ kú ètò Ọlọ́run bá ń dúró tì yín ẹ ti ń ṣe látàná kó tó dé ní Ọlọ́run máa kún yín lọ́wọ́ àwọn ọmọ yín ò ní bọ́ sí kàkùn ayé inshallah biznillah. ṣe rí advice kan lórí sì ń sọ obìnrin ọbabìnrin tí Ọlọ́run fún ní ìmọ̀ tọ́lọ́run tún fún ní òye tọ́lọ́run tún wá fún ní strength ó sì ń sọ ọ̀rọ̀ yẹn kí Baba Ijesha lọ tẹ́tí sí nígbà tí wọ́n gbé ogun ti Àkànkẹ́ Aláṣẹ láti wá ọbabìnrin káàfàtà ti sìn olórí bàbá wa Lẹ́tífù lè yé mẹ́sọ́ ó gbógun tí wúmà yẹn kò jókòó kó rẹpẹtẹ kí ló ṣe ọ̀hún ìfọ́lù ẹ̀ wọ́n ṣe kò dúró lórí ẹ̀ ó kú 1 minute lé lórí alájà dúró lẹ́sẹ̀ kan. nígbà tó kọ́ bẹ̀rẹ̀ àwọn èlò òpó bò ó bí 100 bí kinní kan lọ́kọ́kọ́ lu alájà nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ thousands. Baba Ijesha ẹ má dúró. má dúró o. ẹ̀yin náà ìṣúra ní ẹ dúró lórí péjì ní ẹ̀yí péjì. bàbá máa wọ péjì yẹn ń sọ lọ sí 1 million. ní èdè èèyàn 10 wá kọ́kọ́ wò níjọ́ kìíní ní èdè èèyàn 12 wá kọ́kọ́ wò níjọ́ kejì.
díẹ̀ lẹ wá máa àwa tí ẹ máa wò ó confidence ní ìyá mi ẹ má bínú torí Ọlọ́run ẹ má jẹ́ kọ́rọ̀ fapá Ọlọ́run ní fapá wa lórí ẹ máa gain confidence ní ẹ bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ ibi iṣu ṣe kún bí àbọ̀ ẹ fi àwọn tó yẹ kẹ́ ẹ pè nínú ìlú nínú àwọn very dark man ṣọ̀pọ̀ náà àwọn ẹni bí tàbá tí àdá àwọn olórí burúkú ẹ̀dá ẹ pẹ̀lú àwọn very dark man lóde ìjẹ́rìí alájà Lizzy Anjorin abiyamọ ni kì í ṣàbíagbá orí ní gbogbo àgbálá ayé yẹn nílùú Nàìjíríà yẹn alájà Lizzy Anjorin is the best nínú wọn nísìn ní ìtìrẹ ni tó ní integrity alájà tó dẹ̀ ní strength yẹn ọba mi yẹn fún mi lépè ọba mi yẹn fún mi èmi nǹkan ohun tí mo sọ ohun sani ó wà lórí mídíà kì í ṣe nǹkan tí ò sí lórí mídíà bàbá Ìjẹ̀ṣà dúró lórí ẹsẹ̀ yín ẹbẹ̀ tí ní máa sọ ṣé bí mídíà yẹn ṣe wà lẹ́sẹẹsẹ ẹ máa mẹfẹ́ ní sí kẹ́ máa fẹnu bà lẹ́sẹẹsẹ kẹ́ máa mú mi lé tẹ wá máa sọ nǹkan kan bá alájà ṣe ń sọ alájà lọ sí mọ́kàlẹ́ ẹ̀ lè di ọ̀tọ̀ọ̀tọ̀ o nígbà tó pè lálàjà ilé pè ó yàrá abáwọn máṣọ aṣọ ìjáàbù orí wọn ó yàrá abáwọn báwọn gbúlẹ̀ ó tẹ̀ ẹ ṣe ó ní bísíǹsì ẹ ṣe kò jẹ́ kó pè ń lálàjà ẹ kò níyà ọmọ òun ọkọ ẹ kò ní orúkọ iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ bá lè bẹ̀rẹ̀ pé ní áfírẹ́sì òun jẹ́ Lizzy Anjorin aya alágbájá ìyá alágbájá kò bá yín dúró lórí róyà kankan lórí mídíà orúkọ tẹ ẹ bá pè é ó gbà mọ́ra ẹ bá pè é lólè dúmọ́ta ó gbà mọ́ra ẹ bá pè é níwèrè àdínì ó gbà mọ́ra kò bá riwo ọjà ohun tó bá lọ sọ́jà ló ń ná lórí mídíà yìí. ọ̀rọ̀ ìjọba lọ́gà millions of millions ní platform tó wá fọlájà lójúmọ́ lẹ́ẹ̀mí yìí ń kọ́ wọ́n ti di ìṣirò gbogbo wọn ni wọ́n ti fìdí rẹmi èyí tó ti wọlé àìsàn tí ò lè sọ fún yín wà ní àìsàn lórí àdàbí fọlájà Lizzy Anjorin ò bá gbádàbí jáde ní dọ́kínì àná kó lọ sí ìlú ẹ̀ fún wọn wọ́n sì máa wà ń bẹ̀ ìgbésà ó ń bẹ ní ọ̀dọ̀ wa o ẹ lọ sọ́dọ̀ yín ẹ padà ẹ gbọ́dọ̀ sórí sun yín padà ẹ mùsùlùmí ní kìrìsìtẹ́nì ní yín ẹ fi ti késàrì ẹ bẹ fún wọn Ìjẹ̀ṣà lálẹ́ síbẹ̀ ó yìí máa di okùn ẹ̀mí ọ̀tá yín mú o tó bá dẹ̀ ti lè di okùn ẹ̀mí ọ̀tá èèyàn mú wọ́n ṣe di okùn ẹ̀mí ọ̀tá alájà Lizzy Anjorin mú gbà náà nìyẹn alájà bó ṣe rí lélẹ̀ fẹ́lẹ̀ báyìí lórí ìgbà ti Florida àti bí nǹkan tó máa fọwọ́ tì dànù tó máa rógbélé òun alájà lónìí sìn ní ìtì mọ́ bí àpátápá àrà ni tí ò sẹ́ni tó lè dìbò lù Ọlọ́run ọba ní jẹ́bẹ̀ o táwọn àkáyé tó tẹ bá máa bọ́ lọ́wọ́ yín dúró ẹ bọ́ lọ́wọ́ yín dúró pẹ̀lú confidence yín o ẹ gbọ́dọ̀ jẹ́kẹ́sẹ̀ yín nì ní ìṣẹpẹtẹrì ní ìṣògbó tìlẹ́lẹ́ ní ìfẹ́ anybody ní ìfẹ́ mọ́nítọ̀hún ẹ bọ́ lọ́wọ́ yín dúró tẹ bá ti lè táwọn àkáyé tó tẹ bọ́ lọ́wọ́ ọba yín dúró bàbá Ìjẹ̀ṣà ẹ gé ní kíní yín padà alájà Lizzy Anjorin náà bóun náà ṣe fífí ó gé ní nǹkan ẹ̀ padà ní tí ìlẹ́ni ọ̀hún ní gbogbo ẹni tó ń talẹ̀ nílùú Nàìjíríà alájà Lizzy Anjorin is the best ní ìdẹ̀tí ìlẹ́ni tó lè dúró síbi ẹsẹ̀ tí alájà Lizzy Anjorin dúró sílé ni alájà Lizzy Anjorin kò jẹ́ kí ariwo ọjà dá alájà Lizzy Anjorin dúró lórí ẹsẹ̀ ẹ̀wọ̀n ni ẹ fúnra yín ẹ sún ọjà yín ẹ gé ṣòkòtò yín dáadáa bàbá Ìjẹ̀ṣà láláì síbẹ̀ olórí burúkú wọn sọ pé wọn nílé gíláàsì wo ẹ̀yin fún àwọn tẹ̀mí lé lẹ́ máa protect ilé yín nígbà táwọn ọjọ́ orí yín à ń gbọ́ 50 years without nothing ìgbà tó gbóyin búyọ àwọn olórí burúkú ìdíje bàbá Ìjẹ̀ṣà tí ò sí gbogbo nǹkan tí ò kún sí ọwọ́ rẹ̀ kọ́ńtẹ́ǹtì ogun fúnra rẹ̀ ògbólógbò content. Bàbá Ìjẹ̀ṣà tí ó máa pé 54 lọ́dún yìí náà. Bàbá Ìjẹ̀ṣà. Olórí burúkú yìí ó ti rí ọ̀la. Olórí burúkú ni wọ́n ti rí ọ̀la. Ẹni tó tiẹ̀ ti jóná ni tó ń gbẹ́ni kúra.
Alájà Liz Anjorin bó kú yíwà kan lórí kó kú èèyàn kó ṣoṣo báyìí tó ń lò ó ń sọ̀rọ̀ tiẹ̀ lọ bẹ́ẹ̀ ló dẹ̀ dúdú ẹ̀ lọ bẹ́ẹ̀ ló polówó ọjà ẹ̀ lọ. bó ṣe rí fẹ́ẹ̀sì gọ́tà làlájà sọ pé fẹ́ẹ̀sì bíṣì lòún ta. ẹ̀rọ odò ìdúmọ̀tà kan ló lọ ní ìgbà kan ló ní gbá òkú bá ṣáṣọ nǹkan ló ní Alájà Liz Anjorin sí fèsì nǹkan ẹ̀ lọ. ẹ dúró lórí òtítọ́ yín ẹ gbé evidence ní bọ́tà kò sí nǹkan tá Alájà máa sọ lórí mídíà yìí evidence ẹ̀ ń bẹ. mo máa ń béèrè lọ́wọ́ ara mi ni màá ní fóònù mélòó ló wà lọ́wọ́ wúmà yìí. ẹjọ́ àwọn mẹ́mórì káàdì wo ni Alájà yìí ní. Ọlọ́run fún wúmà yẹn ó dẹ̀ tó lẹ́yìn Ọlọ́run dẹ̀ máa kún yín lẹ́yìn bí wọ́n ṣe fún Alájà Liz Anjorin lẹ́yìn ẹ̀yin fún ayé ní kẹ́ ẹ̀ dìde o. style Alájà Liz Anjorin ṣe wá sí fún yín ẹ lísì sọ̀rọ̀ wúmà yẹn kì í ṣe wèrè ẹ̀yin tẹ̀lé pé Alájà Liz Anjorin wèrè ẹ̀yin lẹ́ti sálárò. Thank you everyone for the gift. ẹ̀yin fún ayé lẹ́ti sálárò bàbá àgẹ̀ṣẹ̀ ìjọ ẹ dìde lẹ̀ ẹ má jọ gbé èyí dáhùn ẹni tó tún ṣe kíní fún yín sìn wọ́n ti tún búlì òun náà ó ti bring ẹ̀ down ẹ bọ́ sórí péjì ẹ̀yin fún ara yín nígbà tó bá máa rìpọ́ọ̀tù yín ẹ̀yin fún ara yín ó máa sún wọn wọ́n ṣe sún wọn lọ́wọ́ bá Alájà Liz Anjorin nìyẹn ẹ má bá rí wo ọjà ẹ dìde fún ara yín kò sẹ́ni tó lè bá yín jà ẹ̀yin fún yín kẹ́ ẹ dìde díẹ̀ lóníkálukú lè sọ̀rọ̀ ẹni tí màmá kò sún wọn látàná kò sún wọn láti dé tó ti bẹ̀ dànù títí tó fi dè níyì abiyamọ náà làwọn náà ní tí ó ní nǹkan táwọn náà fúnra wọn náà ń gbé nínú láìfún wọn wọn ní tọmọ ní tọkọ wọn ní responsibility tó ń gbé ní family house wọn ẹ dìde fún ara yín o kò sẹ́ni tó lè bá yín jàjà yín tó dàbí oníjà o báṣẹ bá kọkẹ ṣe máa ń sọ tiẹ̀ a ní kò sẹ́ni tó lè bóun gbé nǹkan òun yóò ṣe òun fúnra òun nílò ọ̀rọ̀ ló fẹ́ sọ nínú ìgbésí ayé òun ẹ jọ nítorí Ọlọ́run bàbá Ìjẹ̀ṣà ẹ dìde ọ̀run abiyamọ dẹ̀ máa kún yín lọ́wọ́ ìwọ tó bá dẹ̀ di ohun mi mú pé ọ̀rọ̀ kan ni mo sọ ọmọ rẹ máa wọrú ẹ̀wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà lọ o ó mọ̀ dí kò mọ̀ dí ó máa wọ̀ ọ́ torí ìwọ tó o bá ti fẹ́ kí aburú kó kọmọ làkejì rẹ aburú kò lè kọmọ rẹ ìwọ tó bá ti ń wíwà pé kó tọ́ fọmọ làkejì ẹ ọmọ tiẹ̀ ló ń dùnà pé kò á tó fún ó kò máa rẹ̀ pọ̀tẹ̀ sí bẹ́ẹ̀ ni kò ní lè dìde bómi adágún ọlọ́ọ̀dẹ̀ ní jẹ́ káwọn ọmọ wa ṣàgbákò àwọn olórí burúkú obìnrin wọ́n fabẹ́ ba tèèyàn jẹ́ wọn ò ní ba tàwọn ọmọ bàjẹ́ o àwọn olórí burúkú obìnrin tó máa ti rí fíṣọ̀ ọkùnrin tánú àmà ba tiẹ̀ jẹ́ ẹgbọ́n tí màá yẹn sọ síta lẹ́nu ó ní obìnrin yẹn dẹ̀ sọ fún òun pé ìgbọ́ tó bá bọ́ ń bẹ̀ ní 20 kìíní kan years tí bá bẹ̀ ní tí mo bá gbà ọkùnrin tó bá bọ́ sóun lọ́wọ́ ikú ló máa gbẹ̀yìn ẹ̀ ẹ̀yin ní ẹ̀gbọ́ kí lọkùnrin lè ṣe fún ẹ̀dá ọgbọ́bìnrin ọgbọ́kùnrin òun náà sì bímọ kí lọkùnrin lè ṣe àwọn tó bá yé yín jẹ́ láti ìbẹ̀rẹ̀ ayé yín kí ló tẹ̀sí lè lọ gbé wọn àwọn tó bá yín sùn lọ́mọdún mẹ́ta ọmọdún mẹ́rin ọdún márùn-ún ìbò náà wà àwọn tó jàbá lé yín ní early age kí ló dé tẹ̀sí lè lọ múrú wọn tẹ́ ẹ̀rọ lọ dún wọn mọ́ ni tẹ̀sí lè rántí wípé wọ́n bá yín sùn lọ́dún mélòó kan sẹ́yìn kí ló dé tẹ̀sí lè lọ dún fúláwọ̀ ojú wọn kẹ́ rántí ìwúlà ojú wọn ìlú tó ti jáde ìlú àgbélé ìlú tó ti bí wọn kí ló dé ó ṣe wájú bàbá Ìjẹ̀ṣà tẹ́ pè wá aláwọ̀ ńlá ọlọ́run ọba lórí bẹ̀ òun nìkan lọ́ba tó lè dá ládájá yóò bá dáre ọba pẹ̀lú bẹ́ẹ̀ èlé gbogbo wa dẹ̀ nínú bẹ́ẹ̀ lọ́wọ́ aláwọ̀ sátì gbogbo ala máa gbà á kì í ṣe nínú sàárẹ̀ nìkan ló ti máa àtòdí ayé ló ti máa jèrè ẹ̀ ṣé gbogbo nǹkan tó ń go through ìwọ tó máa tẹ̀lé ẹni lórí mídíà gbogbo nǹkan tó ń go through behind closed door yẹn ìjà iṣẹ́ ọgbẹ́ ẹ̀ ló ń jẹ nǹkan tí òkàn tó ń dá sí tó mọ lẹ́vù ẹ̀ ọlọ́run ní kó wájú òtítọ́ kó mú tó jódodo ẹ̀ kó mú jáde ń bẹ̀ ó gbọ́ wọn ní wọn pé ẹ̀ fọ́lù ẹ̀ ó ń ṣe báyìí ẹ̀ fọ́lù ẹ̀ ní gbọ̀ díẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bí káwọn ọlọ́run gbogbo wa lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ẹ dìde o ẹ dìde fúnra ara yín ẹ lo platform yín kẹ́bẹ̀rẹ̀ sí ni máa pe àwọn tó lè ràn yín lọ́wọ́ tó máa kún yín lọ́wọ́ ọlọ́ba ń dì yín mú. ẹ ṣe àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká tètè sọ̀rọ̀ torí BJ ti bọ́ta wọ́n dẹ̀ máa fàájà bàbá Ìjẹ̀ṣà ẹ wò wọ́n bá ní rìn ká ẹ kalẹ̀ ẹjọ́ ẹ odàn ẹ má bínú ẹ ṣá odàn bàbá Ìjẹ̀ṣà wọ́n bá ní rìn ká fani nìtàn ya ṣẹ́rí ìwọ̀nba làwa lè ṣe a lè cry more than the briefage àbí briefage àbí bá lọ ṣe ń pè èmi ò gbọ́ English
We can only try our best, and we have been trying. So it's now left to you. Tó bá wù yín, ẹ jẹ́ n tún rí nígbà tí n bá ti rí yín láàrin àwọn Nollywood industry. Tẹ́ ẹ tún lọ bá wọn ṣe àbí wọ́n ṣe bẹ́ẹ̀ di ẹ fún wọn shout out. Wọ́n kún bẹ̀ yẹn fún wọn ní ẹ fún wọn shout out. Torí máa rí tẹ́ máa ṣe shout out happy birthday. Nígbà tí n bá rí yín, èmi tèmi máa disassociate ara mi pẹ̀lú yín. Torí mi ò lè máa kú fún yàn. Èèyàn tí ò kú fúnra ẹ o. Ẹ bá mi crown kinní kan ẹ sọ̀rọ̀. Ẹ má bínú mà. Mi tó advice bàbá Ìjẹ̀ṣà o. Mi dẹ̀ bọ̀tìlérò ọmọdé títẹ̀ mi. Any interview tí bàbá Ìjẹ̀ṣà bá fẹ́ grant, kọ́kọ́kọ́ tender apology, kọ́ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró tì wọ́n. Wọ́n ti dúpẹ́. Even while boss around. Wọ́n ti dúpẹ́. Tó bá take advice yẹn in that way, bàbá wa rí àwọn nǹkan tó fẹ́ sọ, tó sì fẹ́ grieve, wọ́n free. Everybody entitled to their freedom of speech. So many will want to listen to him because